olórí máa wọlé o òkú ọdún o. aya ọba ọba ní òkú orí adé àjùwàjùwà ìlẹ̀kẹ̀. àpáta ewì. àpáta dé àpáta pààrọ̀ ewì dé lónìí ọjọ́ ìbí olórí ẹ́sàì náà adéríyè mo wòye pé kí n gbẹ́nu dákẹ́ òwúlò ó jàre. olórí láàfin bàbá wa His Royal Majesty ọba Samuel adéríyè JP di olóde ọbọdẹ Èkìtì. olórí máa wọlé máa rárá òní lọ́dún rẹ ọdún tó bá ọ láyé. tìyẹ́ tọ́pẹ́ olórí rẹ abiyamọ. ìyá olúwàbùnmi ìyá adéjọkẹ́ ìyá àbùkọ́lá ìyá adétọ́lá ìyá adérónkẹ́ ìyá adékọ́lápọ̀ ìyá tèmítọ́pẹ́ ìyá samson ìyá ayọ̀ ọbámi ìyá adélékè ìyá adéìkẹ́ ìyá adéríọlá ìyá adémilọ́lá ìyá ọdún aláyọ̀ ìyá adéyínká. okú ọdún okú yèdùn olórí láàfin kábíyèsí máa wọlé máa rọra. òde èkìtì náà ní í ṣe lé bàbá tó bí ọlọ́mọ. lágbólé bàbá rẹ ìwọ lọmọ ọlọ́rẹ̀ ìwọ lọmọ ọlọ́rẹ̀ mi tòtò rírò. lágbólé ìyá rẹ ìwọ lọmọ aláòde òtítọ́. aláòde gbé mọ́lẹ̀ dínà àbújá ni mo rìnrìn dóko. kí mo mọ̀nà bí n bá délé aláòde màá rọ́nà. ńlẹ́ o ayọ̀ dúdú ládìí ayọ̀ dúdú aṣòdedèrò. aya aláyé gbẹdẹgbẹdẹ bọ́ ní láyé. aya igi rabata lókun máa wọlé máa rọra. ó sọdún èyí wá ṣèmí ìsìlágbára lọ́wọ́ ọlọ́run. èèyàn tó bá ní kó o mọ́ sàmọ́dún ẹni tó bá ní kó o mọ́ pẹ̀láyé ẹ̀yà kàlà ni ó máa sì kú wọn. happy birthday to you and we all wish you long life and prosperity. bóyin bá ṣe dágbére ó dinú kókó kí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe dágbére ó dinú ìsàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì èmi ṣe tán òmò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. olórí máa wọlé o òkú ọdún o. aya ọba ọba ní òkú orí adé àjùwàjùwà ìlẹ̀kẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.